Ẹ̀yin èèyàn wa, ẹ kú dédé àsìkò yìí. A kú ojú ọjọ́ ṣe rí, a kú tẹ́tí sí wa. Wọ́n bá ní nǹkan tá gbọ́ ní internet space sí ni pé àwọn Àkúrẹ́, àwọn obìnrin Àkúrẹ́, wọ́n ní wọ́n chata bọ́ọ̀sì méjì. Wọ́n ní wọ́n fẹ́ tó 30. Wọ́n ya wọ ààfin lénìí. Wọ́n ní ẹ̀gbin kábíyèsí gbọ̀n pé wọ́n ò sọ fún anybody pé wọ́n kàn dé bíbá ni. Kí náà wọ́n lè rú ti ẹ̀bà kábíyèsí ṣé kò sí kí kò le. Wọ́n ní bọ́n ṣe bọ́, àwọn obìnrin nìkan ni wọ́n o. Wọ́n ní bọ́n ṣe bọ́lẹ̀ nínú mọ́tò. Wọ́n ní wọ́n lọ sí chamber Mariam. Wọ́n ní Mariam ẹ̀rù bà á. Bó ṣe rí wọn tán dé báyìí, wọ́n ní Mariam, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé Mariam náà wá bá. Nǹkan tí precious child wọn tó ṣe fún Mariam, òun làwọn wá. Ẹni tó sọ pé àfi tí òun bá kú nìkan ni Naomi lè wà láàfin yẹn. Ó ní kì í ṣe ojú òun ni Naomi fi fẹ́ wà láàfin. Pé ṣùgbọ́n ó jọ gàté kò jọ gàté. Pé ńsìnyí àwọn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ẹni tó ní ààfin nínú ọkọ Naomi àti òun. Àti ẹni tó ní ààfin nínú Mariam àti Naomi. Ẹni tó kọ́kọ́ dé sí ààfin tí kábíyèsí kọ́kọ́ fẹ́ nínú Mary àti Naomi. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní nígbà tí Mary fẹ́ ṣe bí ó fẹ́ sá lọ nígbà tó wọ́n náà kàn déédéé bá a ní pọ́lọ́run ló ní kí wọ́n tètè bá a. Pé tó wá pọ́n ti sọ fún tẹ́lẹ̀ pé ó máa sá lọ ni. Wọ́n ní wọ́n wọ bọ́tà ni. Wọ́n ní ẹ wá wo ariwo lénìí ní ààfin. Wọ́n ní kì í máa ṣe kékeré. Lọ́ bá ní gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, allegedly ni o. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo kábíyèsí wá. Wọ́n ní kábíyèsí ó bẹ̀ wọ́n ti pé ẹ ní sùúrù. Kí ló dé báyìí? Kí ni nǹkan tẹ wá? Wọ́n ní àwọn fẹ́ béèrè páwọn ò wá kábíyèsí wá o. Pé Mariam làwọn wá. Torí Mariam ló sọ fún ọmọ àwọn pé kó fò kó nìṣó. Pé agbára ẹ̀ tó ní tó fẹ́ fi lé Naomi kúrò láàfin. Tó fi ní òun lòun ní ààfin. Kò sí ẹni tó máa, kò sí Naomi ò lè gbá sáàfin yẹn. Àfi òun pé àfi tóun bá kú. Ikú yẹn gan-an náà fẹ́ kó kú lénìí o pé òun wọ́n á bá. Pé kó sọ ibi tó ti ní kò sí Mariam, kò sí Naomi ò lè wá sáàfin yẹn. Àfòun. Níbi tó ti sọ pé tó ti ṣáájú Naomi dé ààfin. Àbí pé kó wá tó wá repeat nǹkan tó sọ yẹn níṣojú wọn. Wọ́n ní kíákíá ṣe ní Mariam. Wọ́n ní láàrin gbogbo ó ti kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó kúnlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lára tó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pé kán jọ kán má nà. Wọ́n lẹ́nìkan nínú àwọn obìnrin yẹn. Wọ́n ní kì í ti ẹ̀ gbọ́ kì í gbà. Ó dàbí pé inú àwọn family Naomi ni. Wọ́n ní yẹn, wọ́n ní jáwọ́n rìn wọ́n ni o. Tí yẹn pakùrù tì. Torí tán wá ní kí gbogbo wọn máa nà, wọ́n á fẹ́ pa ni. Wọ́n sì máa pa. Bẹ́tẹ̀ wọ́n ní lady yẹn kàn súnmọ́ tó súnmọ́ Mariam tó fún ní ẹ̀fọ́ tí olóyè á fi wò á. Ló kígbe tó kábíyèsí ní ẹ jọ̀ọ́ ẹ má pààyàn. Wọ́n ní kábíyèsí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín o, ẹ̀yin kọ́ la wá bá o. Obìnrin yìí nǹkan tí Naomi ṣe fún kó sọ fún wa. Tó ní òun ò ní gbà kí Naomi wá sáàfin. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé baba ńlá kú ẹ̀ ló ní ààfin? Àbí pọ̀nrípọ̀n gbà wo ayé ẹ̀ tó sọ pé ó dọ̀tà ló ní ààfin? Tó fi sọ pé Naomi o, àfi tóun bá kú. Wọ́n ló máa kú. Ikú yẹn ni kó yá tètè kú o. Wọ́n ní tí ẹ bá rí ìyẹn gan, wọ́n ní tí ẹ bá ti ẹ̀rẹ́ ẹni tó fọ́ Naomi, tó fọ́ Mariam létí. Wọ́n ní kán tó wí kán tó sọ pé ó ti fún ní ìfọ́tí olóyè. Àfi wọn ẹ̀. Wọ́n ní ibi tẹ́rù ti bá kábíyèsí ni. Tó fi kú. Tó fi pa.
wọ́n ní wọn ò lù ẹ́ pé tí gbogbo wa bá sọ pé káwọn lù ẹ́ pé wọ́n fẹ́ pa ẹ́ ni pé bẹ́ẹ̀ tí wọ́n wá fún ní warning first and the last tọ́wọ́n bá tún gbọ́ pé ó tún disturb Naomi ní ààfin pé Mariam etí ẹ̀ mélòó tó bá tún gbọ́ pé ó disturb Naomi láàfin kí ló dé tó jẹ́ pé ọmọ wọn wo lè gbélé ọkọ nítorí tiẹ̀ ó mọ̀ pé àlè nìyẹn ìgbà wo ni wọ́n dé sáàfin tó fi ní kẹ́ni tó láàfin kó má jókòó sáàfin wọ́n náà wá fún ní warning ni pé wọ́n fún ní warning pé táwọn bá tún sọ pé káwọn tún try láti wá sáàfin lẹ́lẹ́ẹ̀kejì yóò mọ̀ pé gbogbo òṣìṣẹ́ tí ń ṣe nínú ààfin àwọn ò tí ì jáde bọ́n ṣe jáde lọ́tẹ̀ yìí pé ìjọ́ táwọn bá tún sọ pé àwọn tún fẹ́ jáde wá sí ààfin láti wá kìlọ̀ fún ẹnikẹ́ni tó ń disturb Naomi pé ìjà gbòòrò lẹ̀ ń wá o àfi tó bá fẹ́ para ẹ̀ nìkan kan tún rí i pé ó tún ta sí Naomi nínú ààfin wọ́n ní ṣe ni Mariam wọ́n ló fẹ́ẹ́ sun ẹ̀jẹ̀ lénìí wọ́n ní bó ṣe ń sunkún yọ̀bọ̀ pé láéláé àlàáfíà ni títí láé fún Naomi òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ò ní ṣe kí n pé kànjú kan má pa òun wọ́n ní ta ló fẹ́ pa wá wọ̀n ẹ̀ ní tá wá fẹ́ pa ẹ́ kíákíá ni tó bá tún try ẹ̀ wọ́n ní tó bá tún try in fact wọ́n ròyìn wọ́n ní kábíyèsí wọ́n ní apá kan nínú kábíyèsí kan ń dùn ní pé ní kábíyèsí wá dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe pé gbogbo ọ̀rọ̀ yìí ti ń lójútùú bọ̀ pé kán má bínú òun náà ti ń try láti jẹ́ kí gbogbo nǹkan kó wà in order pé kán jọ kán má bínú pé àtúnṣe máa wà gẹ́gẹ́ bọ́n ti ṣe wá yìí pé kí Mariam pé kí àwọn kí ló ń jẹ́ pé kí àwọn obìnrin Àkúrẹ́ pé òun gan wá support wọn pé kán jọ kọ́kọ́ ní ṣe Naomi òun ti sọ fún bàbá Naomi òun ti sọ fún pé pẹ̀lú bóun ṣe lọ tẹ́lẹ̀ mọ́ pé àwọn elders wọn ti lọ sákúrẹ́ tán lọ bẹ bàbá Naomi torí bàbá Naomi nílá pé kọ́mọ tí kábíyèsí bá mọ̀ pé òun fẹ́ fẹ́ ọmọ òun kókó wá máa fẹ́ ní Àkúrẹ́ kì í ṣe dandan kó gbé ọmọ àwọn lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ò fún ní ìsinmi wọ́n lè pa ọmọ fóun wọ́n ní wọ́n náà bẹ̀bẹ̀ o kì í tiẹ̀ ṣe kékeré wọ́n náà bẹ̀bẹ̀ àwọn elders kì í ṣe kékeré o wọ́n ní wọ́n bẹ̀bẹ̀ pé bàbá Naomi wá ní kò burú pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kán lọ bá ẹni tó fẹ́ lọ sí ẹni tí wọ́n ń fẹ́ kì í ṣe àwọn náà bẹ̀ pé bẹ̀tẹ̀ àwọn kan sọ fún kábíyèsí nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ àwọn so wọ́n á ní kán lọ bá ẹni tó fẹ́ tí ìyẹn bá gbà pé òun máa padà so it's left for her at the end of the day ṣọwọ́n kọ́ ní Queen Naomi ò gbà ó lóun ní ẹ̀mí òun láti lò kó tó di pé ṣe ni ọ̀rọ̀ eléyìí ìjẹta ni kó tó di pé àwọn obìnrin àgbà àwọn elderly women wọ́n fi chata mọ́tò méjì tó lọ ṣígun lọ bá Mariam tó sọ pé kì í ṣe ìṣojú òun ni Naomi máa wà láàfin àfi tóun bá kú ó ikú yẹn gan làwọn fi torí àkókò wá kú lójú àwọn kan wọ́n fẹ́ pa pẹ̀lú kàn yẹ pé ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ máa tèkì lọ kó máa tèkì lọ fún rẹ̀ tí ò bá jẹ̀bi ọba tèkì lọ o àwọn èèyàn á tèkì lọ o. àwọn èèyàn máa tèkì lọ́nà ẹ̀sìn títorí pé irú ò lè ṣẹlẹ̀ nílé ayé ìlú tó jẹ́ pé ìlú tó wà flexible nílùú wa yìí ó lè take law into your hands so òun ló fà á tí ó fi di ó tó àìpà ó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ìlú wa kì í ṣe ìlú ológun kì í ṣe ìlú ológun.
torí ẹ̀ wọ́n ti lọ kìlọ̀ fún Mariam kó tọwọ́ ọmọ ìbáṣọ kó yé ta fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú ọmọ àwọn. Ẹ̀yin èèyàn mi abẹ́ẹ̀gì ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi subscribe. Bẹ́ẹ̀ ni ẹ fi ìtókù ilẹ̀ sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Kò ní sú yín kò ní rẹ̀ yín. Orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé bye.